Security, the
lẹ́yìn tí a fi bàbá wa bàbá onígbìrì a fi ṣe olórí wa ní ìpínlẹ̀ Kwara ní so gbogbo àwọn ọmọ tó jẹ́ security wa wọ́n láti máa fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá DSS vigilante civil defence forest guard ọ̀tá ọ̀dẹ̀ ìbílẹ̀ so pé àgbájọwọ́ la fi sọ̀rọ̀ ẹ̀rí wípé bàbá wa ní àjèjì ọwọ́ kan lè gbẹ́rù lórí bàbá bá mú odidi ọwọ́ tábà bọ́ gbàǹdì bá fún èèyàn ní lè sẹ́ so ẹ̀yin tẹ́ wá jẹ́ brọ́dà mi tẹ́ jẹ́ sísítà mi tẹ́ jẹ́ mọ́mì mi tẹ́ jẹ́ aráàlú ẹ̀yin lẹ níṣẹ́ tó pọ̀ láti ṣe tẹ́ bá lọ sóko tẹ́ lọ sódò tẹ́ bá ti kó fèrè ẹni tẹ́ mọ̀ pé léyìí sara wa ẹ̀ láti tètè jẹ́ kí àwọn security wa gbọ́ torí pé anybody tá a bá ti mú gbogbo gbogbo lọ́wọ́ ohun tó ń fi bọ́ sí àlẹ́ gbé ọ̀pọ̀lọpàá a máa kílẹ̀ àyẹ̀yẹ. ẹni báńdì mo tún kún sọ èmi rí ń dá yín lójú èmi àti ọmọ aládùúgbò ẹni báńdì sábà mú ọmọ àkíyà. àwọn amúlò ọlọ́pàá àwọn amúlò mú sábà ti mú báńdì èmi kò lọ́wọ́ ẹ̀ àmà àkíyà yìí. Bọ̀dẹ̀ síbẹ̀ nìkan náà ń bí wá torí bẹ́ẹ̀ tó pè bọ̀ lọ́wọ́ wa bá wa ní ìlú wa tó pè bọ̀ wá sínú oko wa tó pè bọ̀ wá sínú oko wa ọ̀gbìn pa wá ní. Àwọn náà dẹ̀ máa kí ẹ̀. Ẹni tí àwọn tó bá ṣiṣẹ́ ọmọ jẹ́jẹ́ lọ́jọ́ Fúlàní lọ́mọ Nàìjíríà jọ ni wá. A ti dára, a ti pọ̀, a ti wò papọ̀. Àwọn ọba a ti dákọ̀. Ọlọ́run ló lè bá wa yẹn lú ẹ̀. Àwọn tí wọ́n wá ń ṣiṣẹ́ wọn jẹ́jẹ́ mo fọlọ́ bẹ̀rẹ̀ security wa ẹ mọ̀ sọ ìfẹ́ fún wọn tẹ́lá ní pé ilé yìí ṣiṣẹ́ ayélujára ń dáná ní o ń ṣiṣẹ́ àgbẹ̀ ní o ń ṣòwò ní o tí o bá ti ṣe wú ìpínlẹ̀ ọmọ ṣiṣẹ́ awala nílò wa àwọn èyí tí wa náà ń bẹ lọ́dọ̀ wọn lóhùn tó ń ṣiṣẹ́ àgbọ̀dọ̀ ṣe rẹ́bálẹ́sì ọba àwọn ìdá Nàìjíríà wò so ẹ̀jẹ̀ ká fọwọ́sowọ́pọ̀ wọ́n tẹ́ bá ti fura sí pé eléyìí kódà lọ́jọ́ ọmọ wù náà lọ́jọ́ ọmọ Yorùbá tá a bá fura sí pé nígbà bọ̀dẹ̀ ilẹ̀ ó mú lè fúlù ilé òmùgbò. Àbájá àwọn ẹ̀mí tó ti lọ, àbájá ẹni tí òun tẹ̀gbọ́n yẹ kó wọn ti kú, tó ní pàtó pèsè ayé ẹ̀, tó tẹ̀lé láyé lójijì, gbogbo ẹnikẹ́ni tí bá ń gbàgbọ́dé fún ẹ̀ Yorùbá ẹ̀ parẹ́ lójijì. Èmi ṣe ń ṣe èmi bẹ́ẹ̀ nígbàgbọ́ pé ọba tó ní mí òun ló fi ẹ̀rù sí mi lára. Mo lè nígbàgbọ́ pé ìwọ tó bá ní pé kí ni mo fẹ́ ṣe tó mò ń dáná ni tó bá pàdé mi wá sáré. Mo bá wá ní ẹni mo mọ̀ ṣe wọ́n pàdé mi wọ́n dá mi lọ́nà wọ́n dá mi dúró nígbó wọ́n dì sọ́wọ́ àwọn fámìlì mi wọ́n ti bá wà lẹ́yìn wọ́n ti kọ́ kàwé. Àwọn èèyàn bíi ọ̀tá àlú náà wà lọ́wọ́ ẹ̀. Ọba tó ní ìlú tó ní ọba kan ló ní ìlú àwọn olólùmọ̀ ọba tó tẹ̀lé tó dá wa sí. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti gbọ́ nígbà tí mo fẹ́ wá. Wọ́n ní Sunday Igboho tó wá wá yóò mọ àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n mọ bá mùsùlùmí ká wọ́n mọ nílò ọ̀rọ̀. Èmi gangan Alfa Alabi èèyàn mi ni. Wọ́n wá ń sọ pé Igboho tí mo mọ èèyàn mi ni Igboho. Christian ni mí. Àwọn babaláwo ra bàbá mi kan bí mi. Èmi dáhùn èyí, èmi mọ̀ ń sí wẹ́rẹ́. Bẹ́ẹ̀ bá yẹ kó mo wú òògùn gbàdí kan. Wọ́n bí mi sí tọ́, mo sì ka báyìí dáadáa. Bíbélì ni kò sọ tó ń bà mí lẹ́rù. Ó ní ẹ̀rù kò sí nínú ọkàn mi. Ó ní pẹ̀lú méjì ló fà bẹ́ẹ̀ láàyè. Ó ní iwájú mi, Olúwa ń ṣe ààbò fún mi. Ẹ̀yìn mi, Olúwa ń ṣe ààbò fún mi.
ọgbà Jésù gbogbo second wife pé alájà ọkọ Tóyọ̀sí Christian lòun èmi náà lè rí ìgbà mọ́lọ chọ́ọ̀chì gbà tó bá ráyè tí ẹ kúlé àwọn bàbá mi bá jáde bí ẹ tó wà lọ́rẹ̀ bí èmi sí ayọ̀ gbé ọ̀rẹ́ ìyá ní mọ́sálásí náà tó àlẹ́ fún mẹ́ orí pé Ọlọ́run bẹ́ẹ̀ ni yàtọ̀ ọba tó ní wá ọ̀sọ̀ àti mùsùlùmí àti Christian àti oníṣẹ̀ṣe nǹkan náà ní wá mistake ni à ń ṣe Olódùmarè náà la yọ ń pè kí la fẹ́ bá mọ bára wa yà fún àwọn bàbá anájọ́kọ̀ yìí wọ́n mọ bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n mọ kàwé oríṣiríṣi kura wọ́n mọ pa àbùkù lù àwọn pásítọ̀ náà mọ dìde kí Olúwa wọ́n wò wá nínú àwọn bàbá aláwọ̀ náà mọ sọ pé Olódùmarè mọ́jọ orí bẹ́ẹ̀ dàbòbò wá Ọlọ́run sì dàbòbò wá tó pẹ́ gan tó tí a bá ti kúrò ní ìnígbà yìí lákòókò torí pé àṣà dé bàbá ńlá yẹn ó ṣàdéhùn pé ibi tá a bá lè rìn ní àjò bàbá ńlá wọ́n wá jẹ́ àgbo kòlù bàbá láì dé bá dùn. Àwọn bẹ́ẹ̀ pé ẹ̀yin bàbá wá ní ọdún bàbá ó ní ilẹ̀ òní sú kí ọmọ ìgbò mọ́rin. Ìgbọ́ta á sì kú ọlọ́run ọmọ àwọn ọ̀tá wálé ayé wá sí òun náà là ń sìn. Bàbá ló àpò báàlì àpò àtọ́jẹ́ pé nígbà tá à ń bọ̀ láyé àlọ́wọ́ àrùn ọ̀rọ̀ gbogbo nǹkan ìlú owó ni ilé ni àbáláyé ni wọ́n tọ́jà àjùmọ̀ pé ká fi orúkọ rere lélẹ̀. Ó tẹ̀lé rẹ̀ nígbà kan ni pé ẹ̀wọ̀ èrò sí ẹ̀wù. Àwọn náà là ń dìbò fọlọ́sẹ̀lú. Tí a bá ti sọ̀rọ̀ fún wọn tí ojú wọn bá ti sí àwa. Ìwà tẹ́lẹ̀ ti bá wọn sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ ní Sunday. Ọmọ Yorùbá ni ẹ́ ìrẹ́ Yorùbá ti là ní dìde wọn bá tó bá lè ṣe fáwọn fámìlì ẹ bàbá Tinubu ní Yorùbá ni ẹ àtúntò bá lè ṣe fáwọn fámìlì rẹ lórí ọ̀rọ̀ bá ní ìwọlé rẹ lọ sí sọmọ pé àtúndì ìdí àṣẹ kankan máa ń fi kankan kí bàbá yẹn parí láyé bàbá Tinubu ọlọ́run àwọn ẹni ọ̀tá àwọn bàbá yẹn ọ̀tá yìí àtàtà nọ́ọ̀sì àtọ̀tá àwọn Yorùbá tí wọ́n bí ní bàbá Tinubu ọlọ́run àwọn ẹni àtọ̀tà ọ̀dọ́ yìí tó mo dúpẹ́ gan dúpẹ́ lọ́wọ́ aráàlú mo fi dá lórí pé ìwà pẹ̀lú yín ní gbogbo ìwà àwọn tá a bá ṣe lọ́dún tó àkọ́wà tó máa wà pẹ̀lú tí wọ́n bá ṣe kan tó bá fẹ́ wú ní máa wá olùkọ́ tó bá yìí wọ́n wà tí ọba tó bá jẹ́ kájọ lọ wọ́n fún mi lọ́wọ́ màá wá yọ ọwọ́ bẹ́ẹ̀. Ìyá kan bẹ ìyá Àdìsá ó wà ní Canada orúkọ rẹ̀ jẹ́ Yorùbá Wuyì Yorùbá Wuyì yẹ mi ò rí kò ní mi rí ṣùgbọ́n ó lè ṣe é tuntun níbo mi ò mọ̀ rí ọkọ ẹ̀ ní àti ẹjọ́ rẹ̀ ọ̀rẹ́ mi báyìí lọ́kọ̀ ṣùgbọ́n òun gangan ó fi Ọlọ́run tó ní èmi ìwúra mi ò rí Ọlọ́run máa ṣe bẹ́ẹ̀ fẹ́ dà wọ́n wá fẹ́ràn mi débi pé ìgbà tí mo pè é sí pé àti ra epo 2.2 million ó lè send account number ohun tó ń lè lò wọ́n send wọ́n ní wọ́n jẹ́rẹ̀ ó lòun ìyá Àdìsá ẹ bọ́ bá mi ṣàdúrà fún ọ̀rọ̀ ọmọ ìjọ parẹ́ ọ̀rọ̀ ọmọ ìjọ Yorùbá wù yẹ ẹni pé nígbà tó ṣẹlẹ̀ lórí ọ̀dẹ ó sun lórí program ó bínú gan ó paraya ẹni pé àwọn ọ̀gá ń gbèsè pé ó ń gbọ́ náà èyí sẹ̀sẹ̀ wá mọ̀ ní tó fi ń gbọ́ náà ìgbà yẹn asọ́mọ òkè ọ̀dẹ ṣe wèrè ń kọ̀ wọ́n nílẹ̀ ìfaraya mo bínú lọ gbọ́ ó kọ́ ẹ̀kọ́ ọmọbìnrin ní ó kọ̀ gbọ́ wọn lẹ̀ ń jẹ́ mo ní mo fún wọn ní wákàtí wọ́n lè kọ́ pé ọ̀sẹ̀ dáadáa ọmọ Kwara náà ni wọn ẹni pé kése ní ìlànà òkúra àwọn náà ẹbù wọn yà kù sí bẹ́ẹ̀ nìyẹn wọn pa ẹ̀kọ́ báyìí wọn bí lọ́wọ́ àyẹ̀ fáwọn náà wọn lè fi oṣù àpàlẹ́ ta sórí láti lọ́wọ́ káàkiri ẹ̀kú wẹ̀ wọn ò sọ rárá so but sẹ́mọ̀ wọn wọn lè ká wà àti wọn lè wọn sẹ́mọ̀ wọn lè ṣe but
wọn ní sọpọ́tà wọn ní sọpọ́tù gọ́ọ̀mẹ̀ntì èmi sọ fún wọn pé èmi ó try torí pé gọ́ọ̀mẹ̀ntì Kwara bàbá dáadáa ni bàbá dáadáa ni màá rí pé mo ṣe ìwọ̀n ní káwọn ọmọ fọwọ́ fún wa káyọ̀ fẹ́ ṣe ṣe ẹ̀sìn ìgbà yìí. Nígbà tí olóyè Sunday Igboho ń bá a sọ̀rọ̀ lọ́wọ́ ni bàbá tó bí Ẹlẹ́sà àti ìlú Òkèèrè lẹ́yìn ni wọ́n wọlé tí wọ́n kí bàbá bí a ṣe sọ̀rọ̀ lọ́wọ́ Ẹlẹ́sà ló wà pẹ̀lú wa báyìí tí wọ́n rí gbogbo tó ń ṣẹlẹ̀ báyìí wọn kàn sí pẹ̀lú wa nínú ara ni wọ́n wà pẹ̀lú wa nínú ẹ̀mí bí tí bàbá wà kọ́ bàbá wa sọ wọn. We're keeping up in the walk closer to your doorstep. Today being 24th of July 2026. As you can see right now, we are giving you updates. We are at Babanla local government in Kwara State. lórúkọ gbogbo ọmọ ìlú Òkè Ọdẹ látòrí ọba wa Ẹlẹ́sà. Kábíyèsí o akí ọ̀gá wa ẹgbẹ́ bàbá mi sọ olóyè Sunday Igboho láti àmọ́tẹ́tì dé ìpínlẹ̀ Kwara kí orúkọ ẹtí sùn bẹ́ẹ̀ lọ káàkiri torí àlàáfíà rẹ̀ àbí ìdára ọmọ àjẹsùn àdúgbò púpọ̀ nígbà òkè ọdẹ lẹ́tọ̀ nínú ọyẹ́ ní orúkọ wa káàsì àgbẹ̀ káàsì ṣe iṣẹ́ ọdẹ tó àṣẹ aṣọ ìgbé a ní àwọn ọmọ tọ́jú ọdẹ tí ó lè darapọ̀ mọ́ ní fún ètò àwọn ọgbọ́n ọba yóò máa bá a fi ìfẹ́ ẹ̀fọ́ ní ìgbà.
Bringing the world closer to your doorstep. Today be 24th of July, 2026. Okiode Lawa. Hey! That's all I go for. Once again, Koiki Media bringing the world closer to your doorstep. Today be 24th of July, 2026. Okiode, ìlú Okiode láti ń filẹ̀ báyìí tí bàbá wa Dr. Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí wọ́n ti sọ nípa ìrẹ́kùn security nílùú ìyàwó ẹni tẹ́ mọ̀ ìyàwó Yorùbáwùyí nílùú Okiode. All right, bàbá ta lọ mọ́ bí ẹ̀sìn bàbá wa Dr. Sunday Adéyẹmọ ẹni tí Ọlọ́run gbà fún ẹni tí Ọlọ́run rán níṣẹ́ òjíṣẹ́ Ọlọ́run náà ni òun náà ló ń jíṣẹ́ náà káàkiri ilẹ̀ Yorùbá kí ètò ààbò kó lè wá káàkiri irú ẹkùn náà ni ó ṣe fi láyà lọ́wọ́ bá a ká lọ. kò sọmọ náà irú ẹkùn náà ni kò pé méjì irú ẹkùn náà ni. ẹ ṣàbọ̀ ẹ má bọ̀ sáàrin mọ́tò.
jákèjádò gbogbo àgbáyé èyí láti fi tẹ́lẹ̀ máa bá wa like ẹ máa bá wa share ẹ máa bá wa drop comment ní sínú comment section. We appreciate you for your impact. We'll continue give you more updates about the Irerekun security network across the southwest geopolitical zone. So at this point, we are leaving Okeode right now. We are still headed to somewhere that will not disclose. They will not disclose right now. So continue to like and continue to share while we provide more updates. This is the Koiki Media platform. Koiki Media always bring the world closer to your doorstep. Once again, today being 24th of July, 2026. We might go offline for a while, for a minute, for an hour. I don't